Àkótórí Ọlọ́run bá Kùránì bá ń sọ̀rọ̀ kò dáa kéèyàn tún máa sọ̀rọ̀ bàbá máa pé tó kàn ìyá wa yìí yóò kàn yín òun náà jọ kàn bọ́ọ̀ bá sì fẹ́ kí wọ́n máa rojọ́ níjọ́ títí ẹ̀ náà bá dé ìkó dáadáa kò sì farabalẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn mùdírù wa tí wọ́n fi ṣe hadithul iftitah wípé àwọn bá ìyá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara afáwa àgbà Ainur Ridha. Èmi náà wá ń fi ahọ́n wọn èmi náà fi ń bá bàbá tí wọ́n bí Ainur Ridha àti ìyá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yìí ń bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wípé Ọlọ́run ò ṣe wọ́n ládàn torí àgàntẹ́rì yẹn ẹlòmíín rò pé ẹni tí ó bímọ láyé nìkan làgàn. Allahu akbar. Àwọn àgbàlagbà fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní àgàn mẹ́ta ní ń bẹ láyé. Bàbá wa oníyànjú àgàn àrọ̀ ń bẹ àgàn tọ̀sán ń bẹ bẹ́ẹ̀ làgàn talẹ́ ń bẹ. Lópin ìgbà téèyàn bá wà ń bẹ láyé ní kó máa bẹ Ọlọ́run pé Ọlọ́run má jẹ́ ìyà gan. Àmín ya Allah. Yaj'al liman sha'a hakiman mukhlisan alima likulli mulkin azim al-qa'di. Yaj'al man sha'a hakiman mukhlisan alima likulli mulkin azim al-qa'di. Ẹ̀kọ́ yẹn ti pọ̀ jù. Yaj'al man yasha'u hakiman mukhlisan. Lópin ìgbà téèyàn bá ń bẹ láyé ní kó máa bẹ Ọlọ́run pé Ọlọ́run má jẹ́ ìyà gan. Yaj'al man yasha'u hakiman mukhlisan. Bàbá wa tí wọ́n bí àfàwà Ainur Ridha àti ìyá olóríire tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ Ọlọ́run ò jẹ́ wọ́n yà gan. Yaj'al man yasha'u hakiman mukhlisan. Má lo yaj'al man yasha'u orin ni. Yaj'al man sha'a hakiman mukhlisan. Àgárọ̀ tí mo wí yẹn bàbá wa lára fa òun lẹni tó wá ọmọ títí lóòótọ́ láyé. Gbogbo ń téèyàn máa fi wá ọmọ ló fi wá ọmọ àmọ́ lọ́wọ́ ò fún àgàn náà ni. Yaj'al man sha'a hakiman mukhlisan. Àgàn tọ̀sán ó béèrè ọmọ lọ́dọ̀ Ọlọ́run sì fún un. Allahu akbar. Àmọ́ bí wọ́n ti pọ̀ tó kò sólóríire kan náà gbogbo wọn. Yaj'al man sha'a hakiman mukhlisan. Al-malikul mulkil azimil qa'di. Al-malikul mulkil azimil qa'di. Ṣé ẹni pé lóògùn ìgbà téèyàn bá ń bẹ láyé ni kó máa bẹ Ọlọ́run kọ́lọ́ má jẹ́ ìyà gan. Yaj'al man sha'a hakiman mukhlisan. Àfàwà lábẹ́rẹ́ àgàn kejì ni mo wíhun ó lè bímọ kódà ọmọ náà lè tó 10 àbí kó jù bẹ́ẹ̀ lọ àmọ́ kò ní sólóríire kan nù gbogbo wọn. Yaj'al man sha'a hakiman mukhlisan. Bí wọ́n ti máa mú rìpọ́ọ̀tù wá fún àwọn òbí rẹ̀ lé pé ó ti pààyàn síbí ọ̀kan ń jalè lówó
عقيما مفلسا. ẹ dákun hali òbí ó fi sọ pé kódà kí n ti fi ọ́ sí nǹkan dànù. يجعل ما شاء عقيما مفلسا. jama agani àbí ìsàgàn agani agakẹta òun náà ní àgàlẹ́ obìnrin lóòótọ́ gbogbo àwọn ọmọ sì ń yẹra dókítà ń bẹ nù wa pòfẹ́sọ̀ ń bẹ nù wa lọ́yà ń bẹ nù wa bí wọ́n ti pọ̀ tó àmàlálẹ́ yẹn àsìkò òun ni bàbá àtìyá tó bí gbogbo àwọn ọmọ tá a wí wọn ò lè pàfọ́ọ̀mù mọ́ ọlọ́wọ́n wa gbé ẹ̀ṣáwó rẹ̀ dé. يجعل ما شاء عقيما مفلسا. a ní kí gbogbo wọn kú lójú kán kú láyé jọ kan. عقيما مفلسا. ẹ bá ń pariwo ọlọ́run fa. المالك الملك العظيم báwo ni Ali Mustapha. المالك الملك العظيم الأقعد. àgàn náà ni gbogbo wọn sì kú ní alẹ́ tí ò sí tóbi ó ṣe máa láyé. يجعل ما شاء عقيما مفلسا. àgàn ni àbí ìsàgàn ṣé ẹni pé lópin ìgbà téèyàn bá ń bẹ láyé ni kó máa bẹ ọlọ́run pé ọlọ́run má jẹ́ ń yàgàn. bàbá wa Ainul Ridha. يجعل ما شاء عقيما مفلسا. ọba tí ò ní kí bàbá wa àti ìyá wa tí wọ́n bí yín ọba tí ò ní kí wọ́n yàgàn káwa ní lónìí kò sẹ́nì kankan mọ́ nínú gbogbo yín àwọn ará àwọn bàbá àti ìyá tá a jòkó lè wọ̀nyí. يجعل ما شاء عقيما مفلسا. ọpẹ́ ní bí a bá máa ń rò dáadáa yóò máa pọ́pẹ́ ní ẹ̀yin náà wá tún tọ́ sọ́pẹ́. يجعل ما شاء عقيما مفلسا. òun yẹ kó gbogbo àwọn ẹni ọlọ́run jọ yìí. المالك الملك العظيم الأقعد. المالك الملك العظيم الأقعد. ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ṣe yín kù ọlọ́run sì fi yín ó fi ṣe àgbẹ̀yìn tẹ́yìn sí àwọn méjèèjì tọ́lọ̀ ní kẹta ara wọn jáde ọpẹ́ ni. يجعل ما شاء عقيما مفلسا. ọ̀jàgà ńlá lọ́lọ́run gbé fò yìí. يجعل ما شاء عقيما مفلسا. ọ̀jàgà tó lé lọ́lọ́run gbé kú ọ̀fọ̀ yìí. يجعل ما شاء عقيما مفلسا. kò sí bọ́mọ ènìyàn bó ti lè kó tó láyé gbogbo gbèsè tọ́mọ ènìyàn bá lè wulẹ̀ kó jẹ láyé tó bá di ìjọ kan ọlọ́wọ̀n bá ní ó kú yóò san gbèsè náà. يجعل ما شاء. ودين الناس يوما سوف يقضى ودين أبيك لن تقوى عليه. ودين الناس يوما سوف يقضى. gbèsè tọ́mọ ènìyàn bá jẹ láyé bó tilẹ̀ wù kó pẹ́ tó ọlọ́run lè fún un san àmọ́ gbèsè tọ́mọ èèyàn bá jẹ òbí rẹ̀ kò ní san tọ́ka kí á mọ̀ lọ́wọ́. ودين أبيك nínú gbèsè wọn náà lè léyìn náà. لن تقوى عليه. àwa jòkó ní jòkó pé à ń dárò ìyá wa.